pẹ̀lú bí awuyewuye ó ṣe ń lọ káàkiri wípé àwọn ọmọlẹ́yìn ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari nínú ẹgbẹ́ òṣèlú Congress for Progressive Change CPC tí wọ́n jọ wà tẹ́lẹ̀ ká tó darapọ̀ kan di ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC bí àwọn ọmọlẹ́yìn Buhari náà wọ́n fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC láti lọ darapọ̀ mọ́ àwọn olóṣèlú tí wọ́n ń gbìmọ̀ ọ̀tẹ̀ láti kó gbogbo àwọn olóṣèlú alátakò jọ láti lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú All Progressive Congress kúrò lórí àlééfà lọ́dún 2027. níṣe ni ọ̀kan pàtàkì lára àwọn ọmọlẹ́yìn Buhari tó jẹ́ ògúnnágbòǹgbò ọmọ ẹgbẹ́ òṣèlú CPC kan tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ìyún gómìnà ìpínlẹ̀ Nasarawa là ń sọ gómìnà Abdullahi Sule ó ti sọ̀rọ̀ ó sì ti jẹ́ kó dé mọ̀ wípé kò séwu lóko àfi gìrì àparò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ó ní kò sí ọmọlẹ́yìn Buhari kan nínú ẹgbẹ́ òṣèlú CPC tó lè kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC nítorí pé àwọn ń gbádùn ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn yóò ṣe ṣàtìlẹ́yìn fún un láti ṣe sáà kejì ni. ẹ rántí pé ìròyìn tí ń lọ gbé ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn Buhari láti fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP tí wọ́n sì ti ń gbìyànjú láti lọ darapọ̀ mọ́ àwọn olóṣèlú tó ń kóra wọn jọ láti gbàjọba lọ́wọ́ Tinubu pàápàá igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Alhaji Atiku Abubakar àti gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai. eléyìí sì ló jẹ́ káwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC kan ṣàbẹ̀wò sí Buhari láti bẹ̀ pé kó má ṣe jẹ́ káwọn ọmọlẹ́yìn ẹ̀tànjọ wà nínú ẹgbẹ́ òṣèlú CPC tẹ́lẹ̀ kan kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC. bẹ́ẹ̀ la gbọ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ó ti rán ẹlẹ́bẹ̀ sí Buhari òun fúnra ẹ̀ ó sì ti fẹ́ bá a ṣèpàdé láti bẹ̀ ìpè kó má ṣe jẹ́ káwọn ọmọlẹ́yìn ẹ̀ kan kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC. ṣáò ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí ni gómìnà Abdullahi Sule inú sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ń fi ọ̀gbẹ́ni Labaran Magaji tẹ́fíǹjẹ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Nasarawa yun secretary to the state government lọ́sẹ̀ tó kọjá. ní Abdullahi Sule jẹ́ kó di mọ̀ pé òun náà ń ka ìròyìn pé àwọn táwọn jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú CPC táwọn jẹ́ ọmọlẹ́yìn Buhari àwọn múra láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC àti láti dìtẹ̀ mọ́ Tinubu. ṣùgbọ́n gómìnà Abdullahi Sule ní kò sóhun tó jọ ó ní kò sẹ́ni tó lè bá àwọn sọ pé káwọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC ó lẹ́nìkan ṣoṣo tó lè sọ ní fún àwọn pé káwọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC táwọn yóò sì dáhùn ó ní bàbá àti olórí àwọn ààrẹ Bọ́lá ìyún ajagunfẹ̀yìntì Muhammadu Buhari. ṣùgbọ́n tó ní Buhari ò tiẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ó ní fún ìdí èyí gbogbo àwọn káwọn tó bá ń sáré kiri pé káwọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC ó láwọn ò ní dá lóhùn ó sì tún ṣèkìlọ̀ fáwọn olóṣèlú alátakò tó ń ṣàbẹ̀wò sí Buhari kiri láti yí lọ́kàn pé kó padà lẹ́yìn Tinubu ìpè kò lè ṣeé ṣe ẹ̀yìn Tinubu ẹni Buhari yóò wà táwọn yóò sì ṣàtìlẹ́yìn fún un láti parí sáà kejì ẹ̀.